Bí a ṣe wọ inú ilé ẹ̀kọ́ gíga Tẹ́ṣọ́là Federal University of Education a kí àwọn ọ̀gá àti tẹ̀lé wọn àwọn inú gbọ̀ngàn torí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ kópa àtàwọn akẹgbẹ́ wọn tí wọ́n fẹ́ wòran gbogbo wọn ni wọ́n ti múra sílẹ̀ ní sẹpẹ́. Nítorí náà a ò fàkókò ṣòfò tí wọ́n fi bẹ̀rẹ̀ ìtẹ́pẹpẹ eré Aláàfin Àjàká ìtọ́wò rèé. ọmọ mi lọ́mọ jẹ́jẹ́ tó bá lọ sọ ìyọ̀lẹ́ lọ́wọ́ ọmọ pàmò òkú agbógun bí fọ́tò ní ìdílé díọ̀ bàbá mi lọ́jọ́ yóò túmọ̀ lórí àwọn èèyàn mẹ́sì ní bó bá lè dogun fọ́dọ̀gun bẹ́ẹ̀ olóhùn mọ̀ pé mo gbogbo jà Ṣàngó tí mo tún lẹ́bi sí mo tún tó ń tọ́ láti ẹnu rẹ̀ ìwọ ni wọ́n wá sí Olódùmarè. Kódà ẹni àpárò mi bí ẹni kan ẹsẹ̀ ní ìlànà ọ̀gbọ́n mi lára ẹni ní mọ́rin mi wọ́n ní kí o lọ́dọ̀ sí ni kí ẹ̀sọ́ kẹ́lẹ̀ kí sókè lábìlọ̀ ìwọ ló sọ̀rọ̀ ó yà tún sọ. Kábíyèsí wọn ò bá yín ní o àdúrà sọ̀rọ̀ tó ń bá wọn. Kábíyèsí láwọn ò bá yín ní wọn ní pẹ̀lẹ́ kábíyèsí kí ni iṣẹ́ náà kábíyèsí ìgbọ̀lọ́ ló ń tó jẹ́ wọ́n ní àtìlẹ́ ìkálà àpẹẹrẹ fi ṣùgbọ́n kábíyèsí wọ́n ní ìdílé rẹ̀ ti pẹ̀tọ́ wọ́n ní kábíyèsí àwọn ọmọ òun gbìyànjú lẹ́yìn tí wọ́n parí eré orí ìtàgé wọ́n bá wọn sọ̀rọ̀ lórí ìwé Aláàfin Àjàká gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìtọ́dòwe wa. Lẹ́yìn ìmọ̀ràn àti ọ̀rọ̀ nípa ìwé Aláàfin Àjàká Adéọlá Aya Ọlátúnjí àwọn náà bá wọn sọ̀rọ̀ lórí pàtàkì èdè Yorùbá. Ọ̀mọ̀wé Ibrahim Wahab tí wọ́n jẹ́ olórí ẹ̀ka ẹ̀kọ́ àwọn náà gbà wọ́n ní ìmọ̀ràn lẹ́yìn eléyìí àwọn ìfúnbọ̀ ọjọ́. Nígbà tí wọ́n dòde ẹ̀ yà àwòrán pẹ̀lú àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kópa. Lẹ́yìn èyí àbọ̀nú ọkọ̀ àpadà sílé. Ó tọ́ka kí ìmọ̀re wa hàn fún ọ̀mọ̀wé Ibrahim Wahab Adébáyọ̀ tí wọ́n jẹ́ olórí ẹ̀ka ẹ̀kọ́ èdè Yorùbá nílé ẹ̀kọ́ Tẹ́ṣọ́là University of Education. Bí ẹ ṣeun ẹ kú àmọrírì wa ẹ kú àlejò wa láṣẹ Elédùmarè ògèdè iwájú báyìí lọ̀pá ìbìtì ni a máa rí sí.